báwo ló ṣe ń wọlé ẹni wọ́n gbẹ́sẹ̀ lé ìwé yín ìwé ìrìnnà yín ẹ̀ lé wọlé bó ló ṣe ń wọlé sọ fún wa pé bẹ́ẹ̀ ni ẹ̀ ń gbà wọlé ẹlẹ́ẹ̀lẹ́gbẹ̀ kó pọ́ìntì kan nìyẹn ẹni wọ́n freeze àkáǹtì yín ẹ̀ lè gbowó ó ní báwo lè ṣe ń ṣèjọba bàbá kọ́ olóòtú àgbàlagbà ni yín ṣùgbọ́n ẹ jẹ́ kágbà yín ó dánú o ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ púpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ láyé in tí wọ́n fẹ́ máa sọ tí wọ́n máa sọ tí wọ́n pé ayé mọ̀ gbọ́ pé ó wà relevant ló fẹ́ máa sọ àgbà ní kọ́ olóòtú lóòótọ́ àìsàn máa kéré bàbá lẹ jẹ́ ṣùgbọ́n púpọ̀ ọ̀rọ̀ tẹ́ ń bi Sunday Igboho ti pọ̀ jù gbogbo wa lè mọ̀ pé Sunday Igboho mọ̀rọ̀ sọ mọ́jẹ̀sọ̀ náà mọ̀rọ̀. ẹ̀yin èèyàn wa gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrì àti. now ẹ wo fọ́nrán gámbélé kan tí mo kọ́ play síwájú yẹn àwo Fájìmí ló ń sọ̀rọ̀ lórí interview kan tí olóyè Sunday Igboho ṣe lánàá pẹ̀lú bàbá Kọ́lá Olóòtú níbi tí olóyè Sunday Igboho ti sọ bí ọ̀rọ̀ Kwara ṣe ń ká wọn lára pé kíjọba ó gbé wanted kúrò lórúkọ àwọn káwọn ó lè wọ Nàìjíríà bó ṣe yẹ káwọn ó wọ káwọn ó lọ̀pínlẹ̀ Kwara pé bí wọ́n ti ń pa àwọn èèyàn wa pa ọmọ Yorùbá ó bà nínú jẹ́. now ẹ̀yin èèyàn ẹ gbọ́ sí ọ̀rọ̀ yẹn pọ̀ jù mo fẹ́ kẹ́ ẹ mọ́ fi kọ́mẹ̀ntì yín sábẹ́ fọ́nrán ìkẹsì mọ́ ṣíà pẹ̀lú gbogbo ọmọ Yorùbá mo kàn tí ẹ fẹ́ mọ èrò ọkàn wa lórí ọ̀rọ̀ yìí ẹ gbọ́ sáwọn ìbéèrè tí bàbá Kọ́lá Olóòtú béèrè lọ́wọ́ olóyè Ìgbòho bólóyè Ìgbòho ṣe sọ̀rọ̀ lánàá ẹ gbọ́ so báàdì ẹ wá jẹ́ àgbọ̀ nǹkan táwo Fájìmí sọ àwo Fájìmí sọ̀rọ̀ o àwọn ọ̀rọ̀ yẹn pọ̀ o ṣùgbọ́n gẹ́gẹ́ bá ti mọ̀ pé gba ọmọ Yorùbá ọlọ́gbọ́n olóye ni wá ẹ gbọ́ sọ̀rọ̀ yìí pọ̀ jù ṣé n tó lóyè Ìgbòho sọ so pọ̀ jù ẹ má bá mi ṣíà kẹ̀sì mọ́ kọ́mẹ̀ntì èmi gan máa lọ́ndà kọ́mẹ̀ntì tájọ mọ́ because mo fẹ́ mọ èrò ọkàn yín yẹn mo fẹ́ kíkẹ́ ní ìwà interactive tó bá jẹ́ pé olóyè tó ti sọ̀rọ̀ jù àbí nǹkan tí bàbá Kọ́lá Olóòtú náà tún sọ ó pọ̀ jù I just want to know ẹ ṣeun fọ́nrán rẹ̀. báwo ló ṣe ń wọlé ẹni wọ́n gbẹ́sẹ̀ lé ìwé yín ìwé ìrìnnà yín ẹ̀ lé wọlé bó ló ṣe ń wọlé sọ fún wa pé bẹ́ẹ̀ ni ẹ̀ ń gbà wọlé ẹlẹ́ẹ̀lẹ́gbẹ̀ kó pọ́ìntì kan nìyẹn ẹni wọ́n freeze àkáǹtì yín ẹ̀ lè gbowó ó ní báwo lè ṣe ń ṣèjọba bàbá Kọ́lá Olóòtú àgbàlagbà ni yín ṣùgbọ́n ẹ jẹ́ kágbà yín ó dánú o ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ púpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ láyé in tí wọ́n fẹ́ máa sọ tí wọ́n máa sọ tí wọ́n pé ayé mọ̀ gbọ́ pé ó wà relevant ló fẹ́ máa sọ àgbà ní Kọ́lá Olóòtú lóòótọ́ àìsàn máa kéré bàbá lẹ jẹ́ ṣùgbọ́n púpọ̀ ọ̀rọ̀ tẹ́ ń bi Sunday Igboho ti pọ̀ jù gbogbo wa lè mọ̀ pé Sunday Igboho mọ̀rọ̀ sọ mọ́jẹ̀sọ̀ náà mọ̀rọ̀ sọ. gbogbo wa ọkàn gbogbo wa ní òbalẹ̀ nítorí àkókò wa ẹ jọ̀wọ́ màá play fídíò kan fún yín láìpẹ́ yìí níbi tí Kọ́lá Olóòtú tí ó ti gbé olóyè Ìgbòho tó ti pè wọ́n lórí fóònù pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tó lóyè Ìgbòho náà ń sọ tábà parọ́ ló kù gbogbo alámọ̀ yìí pé nípa ọ̀rọ̀ sísọ olóyè Májàsọ́lá púpọ̀ bẹ̀ kù díẹ̀ káàtó tó pọ̀ ṣùgbọ́n bàbá Kọ́lá Olóòtú tí olóyè Ìgbòho ò bá ṣọ́ra dáadáa kí wọ́n ṣọ́ra dáadáa kí wọ́n ní onímọ̀ràn gidi Olódùmarè má jẹ́ kí Kọ́lá Olóòtú padà kó bá wọn Ọlọ́run má jẹ́ ó ṣekú pa wọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ pìrìsẹ́ńtà tó bá kù láti mọ interview wọn pẹ̀lú level tí wọ́n wà yìí nínú ọ̀rọ̀ yìí mo rò pé púpọ̀ yín ni ó ti gbọ́ ṣùgbọ́n àwọn kan mẹ́jẹ́ wípé bẹ́ẹ̀ bá jẹ́ olùfẹ́ èèyàn lótìítọ́ mo fi Olódùmarè búra mo fi ọba tó ní mí tó ní ẹ̀mí mi búra lọ́dọ̀ gbogbo mo nífẹ̀ẹ́ Sunday Igboho púpọ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ Sunday Igboho ṣùgbọ́n àwọn kan mẹ́jẹ́ pé wọ́n máa sọ pé ikú òkú nípa kíkanjú ikú odò ní pòmò ẹ̀kú tí kò sí nàbẹ ní inú abẹ́ rẹ̀ ṣùgbọ́n ó yẹ ká kíkanjú wọn ni ó yẹ kí ikú tó payà àkókò káàkó ọmọ rẹ̀ kó ti tó gí sọ kíyàn máa yẹ̀yìn àgbàlagbà nígbà tí bàbá yìí pè yín lórí ẹ̀rọ tí wọ́n bí yín léèrè báwo lẹ ṣe ń ṣe kó mọ̀ bá dùn lẹ́nu mi jù wọ́n bí yín léèrè báwo lẹ ṣe ń ṣe ẹ̀yin náà padà gba fídíò yẹn máa fi fídíò yẹn ṣe parí ni èyí tẹ́mi fẹ́ sọ nípa wọn èyí tí máa sọ bóyá ó tó bẹ́ẹ̀ àbí yóò tó bẹ́ẹ̀ ẹ padà lọ́mọ gbọ́ ní parí mo bẹ̀ yín ẹ bá mi gbọ́ fídíò yìí parí because lóòótọ́ la nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n kò yẹ kẹ́ ẹ kúkú ya o kò yẹ kẹ́ ẹ fọjọ́ ọlọ́jọ́ lọ o kò yẹ kó jẹ́ wípé ìta fẹ́ ṣe à ń bẹ lọ́hùn pé búkọ̀ sọ pé wọ́n ní ìtafẹ́ nìkan jọ kan ó ní Yorùbá nation olólè wáyé Olódùà nation olólè wáyé ó ṣùgbọ́n Olódùmarè ló mọ ìgbà gbogbo ìgbà tí ó bá jẹ́ Májàsọ́lá pẹ̀lú ìdojúkọ tẹ́ ẹ ti ní láyé à ń bẹ lọ́hùn kọ́ lọ́n jó sojú yín ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ yìí ọ̀rọ̀ tẹ́ ń jáde lẹ́nu yín yìí tẹ́ ẹ bá kíẹ́vù Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ ni torí wípé ní bí ó tẹ̀ pé bá a ṣe kéré tó yìí à ń gbọ́tẹ̀ kínní àgbẹ̀lẹ̀ kejì àwọn tí ọkọ̀ ń ṣekú pátá fi máa lágbára láyé àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ni láti bí interview gbàwó lẹ̀ ń gbàgbára yín lẹ̀ gbàwó lẹ̀ ń ṣe kínní kan tí kálukú wọn ń jábọ́ láì ṣe pé wọ́n ṣépè fún yín bàbá àwọn nǹkan yìí bá a ṣe nífẹ̀ẹ́ yín tó ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wọ́n lẹ́yìn ẹ̀bẹ̀rù wọ́n ní nítọ́jọ́ nínú odúfà kan nígbà tí wọ́n pè é sójú ogun ìní kì í púpọ̀ yóò mọ̀ yá àwọn babaláwo
akọni mẹ́fà ti dúró dò nìkan olórí ajókòó ó wá dira wọ́n wá dáfá Ifá ní ò gbọ́dọ̀ lọ ó dá Ifá ló gbọ́dọ̀ lọ ó lọ nínú òtún pọ̀ lọ́tún ìwòrì ló sì ń gbò dọ̀hún akọni mẹ́fà tó ojú kò nìkan ó pa 4 nínú wọn àwọn 2 tó kù sí pupa tẹ̀ntẹ̀rẹ̀gẹ́ àwọ̀ ẹ̀bọ́n ọ̀nà dábò lórí ajóbàjọ́ tí ń lọ sógun wọ́n mọ̀ dákínù tẹ̀ntẹ̀rẹ̀gẹ́ wọ́n mọ̀ dákínù gbogbo tó já alágbára ń bẹ lóòótọ́ babaláwo sì ń bẹ tó dájú ṣùgbọ́n nínú ọ̀rọ̀ Kwara àtàwọn ọ̀rọ̀ bòmí ìtẹ́lẹ̀ ní wọn ètí ìyorúkọ yín kú nǹkan wọ́n pè yín ní wanted wọn èyí ó kọ kú wọ́n ti ń ti ọ̀rọ̀ míì bọ̀ yín lórí ṣé kí ló torí pé yín lè lágbára jù nílẹ̀ Yorùbá ni ẹ̀yin lè kọ́ lẹ́ lágbára jù o ẹjọ́ nítorí ọ̀rọ̀ tí ń bá sọ yìí tó bá bẹ́yìn tẹ́ jẹ́ vans wọn nínú tẹ́jọ́ olùfẹ́ wọn nínú torí wípé a ní láti jẹ́ Olódùmarè dákun gbogbo ẹni tó bá ní kí Sunday Igboho fọjọ́ lọ́jọ́ lọ tó bá bí gbọ́ ọmọ láyé kó bá pa gbogbo wọn kó tó wá pa òun gẹ́gẹ́ fúnra ẹ̀ ọ̀rọ̀ yìí ti pọ̀ jù nígbà yìí náà bá gbọ́ ẹ mọ̀ fọpọlọ yín digest ẹ̀ àkọ́kọ́ tí mo fẹ́ treat ni wípé wọ́n pè yín báwo ló ṣe ń ṣe kinní kan nínú tó wá lé ń bẹ̀ báwo ló ṣe ń wọlé ẹni wọ́n gbẹ́sẹ̀ lé ìwé yín ìwé ìrìnnà yín ẹ̀ lé wọlé bó ló ṣe ń wọlé sọ fún wọn pé bẹ́ẹ̀ ni ẹ̀ ń gbà wọlé ẹlẹ́ẹ̀lẹ́gbẹ̀ kó point kan nìyẹn ẹni wọ́n freeze account yín ẹ̀ lè gbowó ó ní báwo ló ṣe ń ṣèjọba bàbá kọ́ olóòtú àgbàlagbà ni yín ṣùgbọ́n ẹ jẹ́ kágbà yín ó dánú o ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ púpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ láyé in tí wọ́n fẹ́ máa sọ tí wọ́n máa sọ tí wọ́n pé ayé mọ̀ gbọ́ pé ó wà líbàǹtì ló fẹ́ máa sọ àgbàníkọ́ lóòtú lóòótọ́ àìsàn máa kéré bàbá lẹ jẹ́ ṣùgbọ́n púpọ̀ ọ̀rọ̀ tẹ́ ń bi Sunday Igboho ti pọ̀ jù gbogbo wa lè mọ̀ pé Sunday Igboho mọ̀rọ̀ sọ mọ́jẹ̀sọ̀ náà mọ̀rọ̀ sọ Sunday mọ̀rọ̀ sọ ọ̀rọ̀ wọn ti máa ń pọ̀ jù ó ti ń pọ̀ jù fún ẹni tó bá dé làákàì bí èsì lẹ́lágbára tó èèyàn 10 mẹ́fà 8 wọ́n ń gbé wọn nìkan olóòrìn ẹlọ́mọ Yorùbá ni wọ́n ń pa nílọrin nígbà tí wọ́n wá pa 2 sílé yín sọ́mọ Haúsá làwọn sáwọn èso Yorùbá sí Yorùbá kọ́ lọ́wọ́ ara wọn kọ́ wá pa wọ́n àwọn méjì tí wọ́n pa yẹn ẹ̀ mọ iye ẹbí wọn ẹ̀mọ wọn tó dọ́mọ òrukàn ìyàwó wọn tó dẹ láì lọ́kọ mọ́ tí wọ́n ń jìyà ẹ̀mọ ìyàtọ̀ ń jẹ́ sìn ẹ̀ wá ní wọ́n pa yẹn lọ́rin sẹ́yìn nìkan májàsọ́lá sẹ́yìn nìkan ìní wọ́ríọ̀ tó le jù tí ń bẹ Nàìjíríà tí ń bẹ Yorùbá kí ni àwọn tó kù ń ṣe wọ́n wá tún fẹ́ ṣe wọ́n tó mú fọ́tò yín ní Lágelú wọ́n tún gbé fọ́tò yín yẹn àti Ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n tún gbé pọ̀ wọ́n á bí léèrè tẹ́mátì ẹ̀ wá yí orúkọ rẹ kí ló ṣe ẹ tún sọ nígboro ẹnu yín ẹ̀yin ò ní dúró lórí ìjọba kankan ara tó kó bá yín tó kó wàhálà bá yín tí wàhálà fi dé ni ẹni tí ó bá bínú kó bínú ẹni tí ó bá jà kó jà ẹni tí wọ́n mú wàhálà dé rè federal government ń ṣẹgbẹ́ ẹnì kankan o ìjọba ń ṣẹgbẹ́ ẹnì kankan ìjọba apanipa family apanipa ẹbí irun níjọba ìjọba amúnimóògùn ẹwọ́n lẹ́nu lórí ẹnì kankan ṣé ẹni tí ó ní wọ́n fóun ṣẹ́ṣe wọn ò fóun ní wọ́n fóun lóye wọn ò fóun ṣẹ́ṣe tó gàn ni wọ́n wá tún tàgì yín papọ̀ wọ́n tún tàgì yín papọ̀ nínú fídíò yẹn ẹ lọ́ mọ́ bá ń bẹ̀ fẹ́yìn tẹ́ bá lè wò tán ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ̀yin tẹ́ bá di pọ̀ torí ẹ̀mí bàbá yìí ni because tẹ̀ bá ń ṣiṣẹ́ kan èyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ pé tọ́lọ́ máa ń sọ kó náà sọ́ra rẹ̀ májàsọ́lá ẹ sọ́ra yín kọ́ pọ̀ púpọ̀ ọ̀rọ̀ bàbá kọ́lọ́ lóòótọ́ bàbá Gébú ẹ̀rín yín ń pa mí bàbá Gébú ẹ̀rín yín ń pa mí bẹ́ẹ̀ ṣe tafẹ́ lè fè ló ń jọ sí sọ́dọ̀ ẹni tó fún yín ló kọ nìyẹn ẹ̀ pẹ́ padà sọ́kọ̀ ọ̀rọ̀ tẹ́ ń bí Sunday Igboho ti pọ̀ jù ẹni wọ́n fún ìṣàkáǹtì ẹ̀ báwo ló ṣe ń jẹ báwo ló ṣe ń lí báwo ló ṣe ń ṣèjọba sóò ní sẹ́nitọ̀ ni ṣé Sunday Igboho sóò ní òní gómìnà ni wọ́n sọ fún yín pé ìfẹ́ àwọn èèyàn òun ni ṣé ká tó blọọkì ibẹ̀ ni bolóńgbà wọlé báwo ló ṣe ń ṣe tí wọ́n á gbé wanted kú mbẹ́ tí wọ́n á gbé kú mbẹ́ lónìí ìtún ń lọ Òkè Ọ̀tà àbí òkè ìgbélẹ̀ pé Òkè Ọdẹ nílọrin ó tún lọ bẹ̀ nìyẹn ẹ mọ̀ jẹ́ kí wọ́n rọrùn bí HIV ṣẹjọ́ ẹ̀yin méjèèjì ni mo bẹ̀ o tọ́tí àríwá bá ti ga bàbá Gébú ti wọn iṣẹ́ táwọn gbà ni wọ́n mọ̀ fẹ́ wà relevant ní gbogbo ìgbà ìyẹn Mr. Kọ́lọ́ lóòtú ọmọ Àdàbánijà pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín wọ́n nífẹ̀ẹ́ yín lóòótọ́ but àwọn kọ́ṣẹ́ ti ń pọ̀ jù gbogbo ayé ló ń gbọ́ yín náà Fúlàní tẹ́ ni wọ́n fẹ́ lọ báyìí wọ́n ń gbọ́ yín àwọn tẹ́tẹ́ ni wọ́n lọ báyìí wọ́n ń gbọ́ yín kí ló dé tẹ̀lé làkàì ẹ̀ ṣiṣẹ́ làkàì náà ọ̀rọ̀ yẹn ti ń pọ̀ jù bẹ́ẹ̀ bá lóògùn bí àrùn ni o lóògùn ju gbogbo ayé lọ o ẹ̀ lágbára ju gbogbo ayé lọ o nílẹ̀ Yorùbá lásán agbára tí mẹ́mẹ́ tó fẹ́ kó jẹ́ pé ipò tẹ́ ẹ wà yẹn òun fẹ́ wà ń bẹ̀ ń bẹ́ nílẹ̀ Yorùbá o tí wọ́n lè sọ ọ̀sán lóru ẹja ṣe díẹ̀ o àwa nífẹ̀ẹ́ yín Ọlọ́run ọba tó ní mi orí mi ọrọ́kàn mi ọrẹ́mi mi tó bá jẹ́ pé tí mo sọ yìí pé báyìí mo fi kórìíra yín ni ṣùgbọ́n o wọ́n ní Ifá kẹ́kẹ́ sọ pé ẹ̀kan ṣoṣo ní kí àgbẹ̀ tẹ́yìn àbá kágbẹ̀ lẹ́ẹ̀mejì yóò dàbẹ̀ tó tọrọ sójẹ lọ́wọ́ wọn ni ọba tó ní yín kò ní dá yín láàmú àwa gain lára yín àríyìn àjò lára yín ìràwọ̀ gidi tí ò ní wọ̀ lókun ní yín májàsọ́lá ọ̀rọ̀ yín ti ń pọ̀ jù Sunday
Májàsọ́lá ọmọ aládìkún ọ̀rọ̀ yìí ti ń pọ̀ jù pápá àwọn tí interview yín tí wọ́n bá yín tí wọ́n bí léèrè àwọn ọ̀rọ̀ torí wọ́n ti dàrú ọ̀rọ̀ tó ń bí yín léèrè àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé tó má bí wèrè ọ̀dọ̀ wèrè lọ́yẹ ká ti mọ́ gbọ́ including bàbá kọ́lọ̀ lóòtú ọmọ àdàbánijà ó yẹ kí ọ̀rọ̀ yẹn ó yẹ kó mọ limit gbogbo aláṣọ mọ̀ wípé ìrètọ́ lọ ń dá Májàsọ́lá ibi tẹ́ ẹ̀ kù sí ní kẹ́ ẹ sọ̀rọ̀ bínú bá ṣe rí bí nǹkan bá ṣe ń dùn yín bó bá ṣe ń mú yín lára lẹ́sìn máa ń sọ̀rọ̀ ilé ayé ò gbà bẹ́ẹ̀ o mo fọlọ́dúnmarè búra tí màá fàbọ̀ gbogbo tọ́lọ̀ ṣe fún mi láyé mo fi búra mo nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ń pọ̀ ju o ẹyẹ ẹ̀bẹ̀rù ní tọ́jọ́ o Ifádé babaláwo ní ṣe bí ojo bí ojo níṣègùn ní ṣe bí àìgbọ́rọ̀dùn wọn ní ṣe kú pa wọ́n o ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé jẹ́ pé kíkálukú wa kálíbà bá ẹ̀mí wa débi tó dáa ni mo mọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ yìí yóò bẹ́ yín kan nú tẹ́ ẹ̀ bá ní làákàyè mi ń kí ẹ̀yin tẹ́ bá bínú tẹ́ mọ̀ pé ẹ̀yin kí ni sọ gbogbo yìí yẹn tẹ́ pé ojo ni ṣé ẹni tí wọ́n fi joyè oyè tó sọ fún yín pé wọ́n fóun lóyè wọn fóun níṣẹ́ ṣé kò máa lọ́rẹ̀ kò máa bọ̀rẹ̀ ẹ̀yin ń bẹ lókè òkun mẹ́yẹ̀ ń bí yín léèrè ẹ̀ ń bẹ lájò gbogbo nǹkan yín ọlọ́mọdé ò bàjẹ́ ń bí báyìí wọ́n bí yín léèrè wípé tí wọ́n bá ti gbókọ yín kúrò ní tí wọ́n ti gbé kómẹ̀ lónìí o ẹ̀ tún lo òkè ọdẹ ṣé ẹ̀yin nìkan ni ṣé wọ́n nìkan ẹ̀wọ́ nìkan lẹ́nu ìgbò ẹ̀yin nìkan ni wọ́n ẹ̀yin nìkan ni lágbára jù ẹ̀jẹ̀ mọ́ tẹ́ ń ṣe ẹ̀mọ́ tẹ́ ń ṣe o ẹ̀mọ́ tẹ́ ń ṣe o tẹ́ ẹ̀ bá mọ́ tẹ́ ń ṣe ọlọ́mọdé kó bí tẹ̀yìn ọ̀gbìn lẹ́nu fún yín because Yorùbá gbogbo Yorùbá òun lè gba ti yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni bá ń ráwọn kan lọ́yọ̀ọ́ tí wọ́n sọ fún yín pé tí wọ́n wí ikú yín pa yín tó bá burú tó Májàsọ́lá ìwọ nìkan ni ó kù ọba tó nílé ayé ò ní jó burú fún yín ṣùgbọ́n wa nífẹ̀ẹ́ yín a nífẹ̀ẹ́ yín gidi gan o ọ̀rọ̀ yẹn ti ń pọ̀ jù wọ́n fi máa ń sọ alágbára ni o nígbà tí wọ́n kàn mí lára bóyá ọjọ́ Wednesday ni bàbá yẹn ti ṣe nu Lágelú rédíò ní challenge bẹ́ẹ̀ yẹn ọjọ́ Wednesday ni wọ́n ti ṣe kí lónìí òní ni Monday tí mo rí ni mo sọ yìí so fídíò yẹn ẹ wo iye ẹni tó ti wò ó ọ̀rọ̀ tó bá wà nílẹ̀ tó bá lágbára jù láyé mẹ́fẹ́ gbọ́ social media Májàsọ́lá actor ni ọ́ akọni ni ọ́ ọ̀rọ̀ akọni ò gbọ́dọ̀ pọ̀ jù Sunday Igboho ọ̀rọ̀ yìí ti pọ̀ jù ó ti ń sọ̀rọ̀ jù lóòótọ́ kí ni yìí ń ta yín lára gbogbo aláṣọ yìí pé ní tí wọ́n fi ṣe yín ó lágbára ó pọ̀ tẹ́yìn máa sọ pé nǹkan yóò tọ́ kò dùn ọ̀yìn àbí kò pọ̀ kó náà gbé bọ́ síta ó ṣerú ẹ̀ tí kì bá ṣe pé lórí lọ́wọ́ kọ́lọ́ lóòtú wà ń pè yín ẹ̀ wà ń wí kátikàti gbogbo tí ń bí yín yẹn ń bolẹ̀ báwo lẹ ṣe ń ṣèjọba ìjọba bàbá wẹ̀rẹ̀ gbé fún yín nígbà tí wọ́n ti burú ìjọba wọn gbé fún yín wọ́n fi yín àwọn tí wọ́n rò pé báyìí wọ́n lè help yín kò pẹ́ mo ti lórí bàbá mi Ládọjà Májàsọ́lá inú ló kó ẹyẹ gbé gbogbo tí mo sọ fún yín tí ò bá tẹ́ yín lọ́rùn ẹ má bínú because mo mọ̀ pé ẹ rí fídíò yìí ẹ má bínú bó ṣe wù mí bó ṣe rí bó sì yẹ kẹ́ ẹ gbọ́ bọ́lọ́wọ́ jẹ́ ẹ gbọ́ because eléyìí kọ́ ni àkọ́kọ́ fídíò tí mo fi sọ pé ọ̀rọ̀ yín ń pọ̀ jù wọ́n tún wá interview yín kò jábẹ́ ilé tí wọ́n fi gbé wanted yẹn kúrò lórúkọ yín ó yẹ kẹ́ ẹ careful kò jábẹ́ ilé ó wá jẹ́ rédíò ṣé o pé tí ń gbọ́ lónìí fẹ́ yín ni ẹni tí ń sọ gan ojú la rí ni ọ̀rí ò dénú ó wá wù yín o ẹ̀ka ò lówó tó yín lówó tó yín ṣùgbọ́n àtọrọ jẹ́ o láṣọ tó yín àjíyẹ tó yín ṣùgbọ́n púpọ̀ ẹ̀dá tí ò tí ì jẹ́ nǹkan tó yín tó sì ń gbà pé tẹ́ bá ń bẹ láyé òun sóríire ó pọ̀ o ẹ má para yín káwọn yẹn sóríire tẹ́ ẹ bá para yín before that time Ọlọ́run tó ní fi ọ̀run kẹ́yìn tẹ́ bá kú. ẹ bá mi sọ̀rọ̀ kan ẹni báwọn èèyàn ṣe ń pè yín káàkiri ìpínlẹ̀ Kwara lókè ọ̀dẹ ni nígbaniláwo ni ní gbogbo ògbóònà tí wọ́n ń pariwo Sunday mọ́fìwálẹ̀ wá gbìjà wà ẹni bóòlẹ̀ lórí lára yín. ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìbànújẹ́ púpọ̀ fún mi tó dẹ̀ dùn mí lọ́kàn gidigidi gan. ṣùgbọ́n lójú gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni pé mi ò fẹ́ lọ ṣẹ̀rẹ̀ lọ́wọ́ bọ̀ mo fẹ́ kí gbogbo yẹn understand pé ìjọba Nàìjíríà wọ́n tẹ̀lé tó gbé sórí mi wọ́n ti gbé kúrò mbẹ̀. tí àwọn bàbá wa bá fọwọ́sowọ́pọ̀ tí wọ́n bá fàyè gbà mí kí n lọ mi ò béèrè owó lọ́wọ́ ẹnìkankan wàláì mo búra lórúkọ lọ́tọ́ lẹ́mìí lọ́dọ̀ máa lọ síbẹ̀ máa dẹ̀ lọ sí gbìyànjú mi tí mo dẹ̀ mọ̀ pé tí n bá lọ bẹ̀ àlàáfíà ìjọba ń Kwara yẹn. ẹ ní ìdí owó lọ́wọ́ ẹnìkankan. wọ́n gbé wọ́n tẹ̀dí yẹn kúrò lórí mi wọ́n wá wò mí wò pé wọ́n dẹ́ mi wò á rí i pé rere lolúwa àìmọye àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ tó ń pẹ́ tó bá tí mo dìde làwọn náà rẹ́dí àti dìde tẹ̀lé mi táàdẹ̀jọ lọ táàdẹ̀ lọ rí tábọ̀ rí tálàfíà rẹ̀ wá ń Kwara. àwọn eléyìí máa ṣe àwọn. ẹ̀gbọ́n mi bàbá mo fi ń dá yín lójú pé ẹ̀yin bàbá ní ajá àsín lọ́mọ ewúro òsín lé ọmọ Yorùbá ni wá ilẹ̀ Yorùbá dẹ̀ níbi tí wọ́n ń tẹ̀sùn àṣọ yẹn àbà àwọn tí wọ́n lọ tó àwọn Fúlàní tó wà ń Kwara àwọn ò mísì gidi tó bá dẹ̀ mísì gidi gan láwọn láyà ṣebí ìbọn náà gbé lọ́wọ́
tó fi ń dẹ́rù bá sójà tó ń dẹ́rù bá ọlọ́pàá tó ń dẹ́rù bá DSS mi. Fúlàní ti pólísì méjì báyìí àwọn kan jẹ́ àwọn èèyàn rẹ̀ tí wọ́n ń ṣòwò tí wọ́n ń ṣe dáadáa. àwọn yóò kọ́ là ń sọ pa wọn. àwọn Fúlàní tí ẹwọ́ yẹn mi tó ti gbé tó ti padà nínú Kwara Yorùbá làwọn tó ń pa ń Kwara yẹn. èmi ò mọ kẹta àwọn Yorùbá kò sí nǹkan tó fẹ́ mú gbogbo ọmọ Yorùbá kọ́ ẹ ká dìde lọ bẹ̀ tá à ń pera wa lákọni tá à ń pè àlèṣègbàlèṣàwó báyìí kí gbogbo irú àsìkò yẹn ká fèsì Kwara yẹn ni tí wọ́n tẹ̀dọ̀ bá sí lórí tèmi tí mo lè rìn tí mo lè yan bí mo ṣe yan tẹ́lẹ̀ mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi bùrọ̀ ti dé Kwara yẹn. ẹlẹ́ni dúró kẹ́ni kankan ó pè yín tẹ́ fi lọ. èmi ò dóde tẹ́mi tí ọba sí wọ́n tẹ̀dí lórí ẹni bẹ́ẹ̀ ṣe ń gbóhùn àwọn ọmọ ìyá yín hùn ẹ sì gbéra ẹ lọ ọbẹ̀ pé kò sí nǹkan bẹ́ẹ̀ ni bí mo ṣe ń gbóhùn wọn tó ń sunkún ẹkún kíkọ òun lu yẹn ń ti débẹ̀ bí ní tó ìjọba kankan ń débẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. pẹ̀lú yìí tí mo sọ yìí gan àwọn ọmọ tó já ọmọ lẹ́yìn mi ti wà ń bẹ̀. báyìí àwọn ọmọ lẹ́yìn mi tí mo mọ̀ kán free wọ́n ti débẹ̀ báyìí. bẹ́ẹ̀ wà táwọn aráàlú yẹn gẹ́mọ̀ pé àwọn ọmọ tó jẹ́ ní àwọn ọmọ lẹ́yìn mi ti wà nílùú yẹn. ọ̀tán ṣúgà jà bọ̀dá àwọn bá wà fọwọ́sowọ́pọ̀ wọ́n bá president sọ̀rọ̀ wọ́n yọ wanted lórí mi èmi tí mo dábúrò wọn gan kàn wọn là ń bẹ̀. gbogbo ayé ọ̀dẹ̀ ni pé mo ti débẹ̀ èmi ọ̀dẹ̀ nídìí àti gbàṣẹ lọ́wọ́ ẹni kankan káwọn sáyọ wanted kúrò lórí mi kọ́wọ́ bẹ́ẹ̀ ń lọ bí ní lọ. wanted gbígbélé lórí wọn ẹ̀ ń gún bàálù ẹ̀ ń wálé ẹ̀ ń jáde. kìí ṣe ọ̀dọ́ yìí mò ń gbà wálé. oore ọ̀fẹ́ lọ́hùn àtòore ọ̀fẹ́ ìjọba Benin àti ti Jámánì ni mo fi ń lọ tí mò ń bọ̀. kìí ṣe ìlú yìí mò ń gbà wálé o tí n bá gbè kó tí n bá ti ń bọ́lẹ̀ ló wanted wà ń bẹ̀. ṣùgbọ́n la pé mo ti ṣe kéèsì níbẹ̀ náà wọ́n ṣe kéèsì mi ń bẹ̀ wọ́n lo ẹ̀wọ̀n wọn ń bẹ̀ wọ́n dẹ̀ gbé mi lọ sí court wọ́n dẹ̀ rí pé mi ò jẹ̀bi mi ṣe nǹkan kan mi ò pààyàn ìjọba Benin free mi. pẹ̀lú àṣẹ Ọlọ́run àti àtìlẹ́yìn àwọn ọmọ Yorùbá gidi àwọn àgbààgbà Yorùbá kan tí wọ́n dúró tì mí tọ́lọ́run lò pé ọmọ wa ní Buhari ò lè mọ dọmọ wa láàmú. ọ̀dọ́ ìjọba tó wà ń bẹ̀ ìjọba bàbá Tinubu náà sọ wípé ẹ̀kẹ́ ń dàrún láàmú lórí ọ̀rọ̀ Sunday ni. ó ti ṣe kéèsì níbẹ̀ náà ṣé kó ṣe kéèsì méjì ni nígbà tẹ́ ní kò wọ́n tó kun mú nísì kí lóun fẹ́ mú fún. ó ti ṣe kéèsì níbẹ̀ náà wọ́n dẹ̀ fílì ẹ̀ ń bẹ̀ wọ́n ní ọ̀sẹ̀ èmi sì kọ́ ní Buhari tí mò ń wá kiri. ṣé dátún wá sọ pé kí wọ́n tó tún mú Nàìjíríà kó tó tún kéèsì míì ṣe ni but sẹ́mọ̀ bàbá yẹn nìkan kò yé mi sá ọyọ Ọlọ́run so àwọn bàbá wa mo tẹ̀ ti lọ bá bàbá mi Olúbàdàn ẹ̀yin náà sáwọn pé bàbá mi ló yé mi àtẹ̀yìn àtọ́lọ́ ó sì yé bàbá mi bàbá mi ní ti fún un lásìkò díẹ̀ fún wọn yẹn ojú ẹ̀ tó. èmi fi ń dá gbogbo àwọn tí ń pè mí àtàwọn Kwara tí wọ́n rò pé bóyá mi ìfẹ́ bá wọn dá sí lójú pé tíjọba bá fi ọwọ́ ń tẹ̀lé lórí mi lénìí èmi ò dúró ìjọba yìí ndẹ́dà ti gbàṣẹ lọ́wọ́ ẹnì kankan máa tàn wọn lára ń Kwara yẹn. bẹ́ẹ̀ mo sọ. wanted gbígbélé lórí yìí àkùdé wo ni ó lè máa fà pé wọ́n gbé wanted lé mi lórí o kí ni ìdààmú tó wà lórí wanted bí wọ́n kàn fẹnu kéde ẹ̀ náà ni. wọ́n fẹnu kéde ẹ̀ wọ́n fi mí sórí system mi lè gba pálí Nàìjíríà mo ṣe wà yìí. gbogbo àkáǹtì mi wà ní títí pa mi lè wọ báǹkì kankan mi lè ṣe kankan. Malami ìjọba Buhari blọọkù gbogbo nǹkan mi pátápátá àtàkáǹtì mi nílò èlè ṣe passport mi lè ṣe kankan ẹbọ níròyìn nìyẹn bí àwọn immigration ẹ fún wọn lórúkọ mi Adéyẹmọ Sunday Adéyẹmọ fún wọn wọn sọ pé kò lè ṣe kankan pé wanted wà lórí orúkọ ẹ. ẹ̀yin ò lè díẹ̀ lóòótọ́ o bó wàá ní Sunday Igboho ṣe ń àti lọ àti bọ̀ bí bó ni gbogbo ẹ̀ ṣe wá ń kọ́ mútò pẹ̀lú gbogbo àkáǹtì ńláńlá tí ẹ gbẹ́sẹ̀ lé bó lẹ ti ń rówó ṣèjọba bó lẹ ti ń rówó. mi ò níjọba kankan tí mo ti ju pé orí ọ̀fẹ́ Ọlọ́run àtàwọn àtìlẹ́yìn àwọn ẹ̀kọ́ kẹgbẹ́ ìjọ mọ̀ ń sọ̀hún táwọn ẹgbẹ́ yín. ìfẹ́ ni àwọn tó ń tẹ̀lé mi kiri tẹ̀wọ̀ yẹn gbogbo èrò tẹ̀wọ̀ yẹn ìfẹ́ ni ìkéṣe kí mo ló kẹ̀kẹ́ owó ni mo ní mo fẹ́ fáwọn yẹn ẹ̀wọ̀ èrò yẹn èló ni mo ní mo fẹ́ fún wọn. ìfẹ́ lásán pa nífẹ̀ẹ́ ọmọkùnrin yìí ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ èló ni mo ní mo fẹ́ fún wọn. ìfẹ́ náà fi ń tẹ̀lé mi káàkiri mi lówó tí mo lè fún wọn. ọ̀dà kápọ́dọ̀ ládì ìsìn ọba ní ọ̀dà o ayọ̀ wanted kó nu okọ̀ rẹ̀ gbogbo ń tọ́ ọlọ́run fẹ́ ṣe. kò lè tó wákàtí kan tí n fi dé Kwara.
ọ̀dà bẹ́ẹ̀ bá dé Kwara ọ̀hún bí ọdún mélòó ni kíjọba fún yín tí gbogbo ẹ̀ ó fi kọ́ mọ́tò. bàbá tàbá dé Kwara láìkẹ́ tí ìdébẹ̀ tí bá ṣe fídíò pé wọ́n ti yọ ọmọdé lọ Kwara báyìí gbà tó bá fi tó wákàtí bíi 5 ẹ̀ rí Fúlàní jókòó nùgbò ẹ̀. ẹ̀ ní ọmọ ìdánwò sọ pé Fúlàní fèlú lẹ̀ kì í ṣe gbé ẹ̀ka ga àbà ọdẹ tó lóògùn tó nígbà tó ń dógun ẹ̀yin bàbá ní ó lóun pa kúkúrò ń pa gígùn ó sì dénú ilé ọmọ máa jẹ 6 ọ̀tẹ̀ pa parapara bójú ò tó togun ó tó ti lé asáàrí ti Bàràpá gbogbo ará Bàràpá ní sàdúrà lẹ́nu. nǹkan ju nǹkan lọ. Sẹ́ríkì Sálíù tí mo dẹ̀ lé ń Bàràpá òun náà lọ́lọ́ jẹ balógun wọn ní Kwara yẹn. ìgbà tí mo lé ń bà yẹn Kwara lọ́lọ́ jókòó sí tí gbogbo àwọn mínísítà ló ń kí àwọn èèyàn ńláńlá Nàìjíríà ló ń kí ní Kwara yẹn tó lọ jókòó síbẹ̀. ẹ ti ẹ̀jẹ̀ agbẹ́yùn ẹgbẹ́ kan náà ẹ mọ̀ tó jẹ́ akọ̀wọ́ bọ̀ nǹkan míì kọ́ ibi. ọ̀yẹ́ kan fàyè gbà ń bẹ̀ rárá ó yẹ kí wọ́n sọ pé kọ́mọ̀ dùn ni. ọlá pẹ̀tọ̀ ìlú bẹ̀ náà Fúlàní náà ló ń níbẹ̀. àwọn ọmọ ń pa gbogbo eléyìí ẹni tí ẹjẹ́ á sọ ni pé àwa náà bá ń bẹ̀ jọba o kí wọ́n yọ wọ́ntẹ́ẹ̀dì kúrò lórí orúkọ yín. ẹ sísà Ọlọ́run ó sì bá wa ṣe káfọkànbalẹ̀ pé bí wọ́ntẹ́ẹ̀dì bá ti kú ò gbogbo nǹkan ọkọ̀ mọ́tò. lágbára Ọlọ́run lágbára Ọlọ́run lágbára Ọlọ́run. ọ̀dà. ẹ sísà.